أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كما حمده الأولون، الحمد لله كما حمده الآخرون، الحمد لله كما حمده الأنبياء والمرسلون، وكما حمد نفسه جل جلاله. نسبحه كثيرا ونكبره تكبيرا، ونشكره على ما من علينا من نعم لا تعد ولا تحصى، أجلها نعمة الإسلام. نسأله تعالى أن يبقينا على هدايته وعلى ملة حبيبه محمد صلى الله عليه وسلم، ونصلي ونسلم على أشرف رسله محمد الأمين وعلى آله وأصحابه ومن اتبع هداه إلى يوم الدين. أما بعد. àti kí Ọlọ́run àti dúpẹ́ fún àti tọrọ kí Ọlọ́run àti gẹ̀rẹ̀ fún Ànábì Muhammad. À ń tọrọ kí Ọlọ́run bá wa ṣàánú kó bá wa ṣe kí àti gẹ̀ fún gbogbo àwọn ẹni rere, bẹ̀rẹ̀ látorí àwọn àfáà wa àtàwọn òbí wa náà, kí ìkẹ́ àti gẹ̀ kó dórí gbogbo àwa náà lọ́kùnrin lóbìnrin, kó dórí àwọn ọmọ wa, àwọn ìyàwó, àwọn ọkọ wa. Kí Ọlọ́run ìmọ́lẹ̀ ìsìláàmù tí ó fi tan ìmọ́lẹ̀ sáyé wa yìí kó má gbà lọ́wọ́ wa láíláí, kó má gbà ìmọ́lẹ̀ ìmánì lọ́wọ́ wa. À ń kíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nínú ẹ̀kọ́ tí al-Imam Al-Ghazzali kọ́ wa nínú tírà rẹ̀ Ihya Ulumuddin, níparí ọ̀rọ̀ tí àtàwọn ẹ̀kọ́ tí ń dá wa bọ̀ wá láti bẹ̀rẹ̀, ẹ̀kọ́ nípa ethics marriage, ọwọ́ parí ó kó àwọn ẹ̀kọ́ kan jọ. ṣẹ́ẹ̀sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ láti bẹ̀rẹ̀ ó ń dá lérí ọkùnrin ju obìnrin lọ. ọwọ́ gbẹ̀yìn ó fi ṣe section nípa obìnrin, àwọn ẹ̀kọ́ tó yẹ kóbìnrin náà mójútó tó bá fẹ́ rí ilé ọkọ gbé, tó bá fẹ́ gbádùn ọkọ, tó dẹ̀ fẹ́ ṣàṣeyọrí ń bẹ̀. lẹ́yìn tó ti sọ̀rọ̀ dé ibi ọ̀rọ̀ tọ́lák, bá a ṣe márì, bá a ṣe ń bímọ, bá a ṣe wọ́n ń kọrẹ nílẹ̀, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi section gbẹ̀yìn pátápátá ó fi ṣe nàṣíhà fáwọn obìnrin tí wọ́n wà ní ilé ọkọ àtẹni tó ṣẹ̀ fẹ́ dáṣẹ̀ débẹ̀. ike bá a ṣe pẹ́ nílé ọkọ, bá a ṣe lálùbáríkà níbẹ̀, tá a ṣe ṣàṣeyọrí ń bẹ̀rẹ̀. ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú wípé inna nikaha naw'u riqqin. nǹkan pè ní marriage, ó ní nǹkan pè marriage tá a bá sòótọ́ ọ̀rọ̀ fún ara wa. naw'u riqqin, ìran kan ní nínú nǹkan pè ní slavery. ọ̀rọ̀ yẹn lè wúwo létí obìnrin pé ṣé mo wá jẹ́rú ni, ṣé mo wá jẹ́rú ni. ẹ̀ nígbàgbé pa ti ka ọ̀rọ̀ yìí náà fúnra wa sẹ́yìn, nígbà tá à ń sọ̀rọ̀ pàtàkì kẹ́ni tó bá jẹ́ bàbá ìyàwó kó worú ọkùnrin tóun fẹ́ fọmọ fún, àbẹ́ni tó bá wà nípò aláṣẹ tí ó fi obìnrin lọ́kọ. ní pé wọ́n fọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam, ní pé wọ́n ló ní an-nikahu naw'u riqqin aw an-nikahu riqqun falyanzur ahadukum ayna yada'u karimatahu. kí kálukú ó wò dáadáa níbo ló fọmọbìnrin rẹ sí, alápọ̀nlé ẹyinjú rẹ níbo ló fi sí, nítorí pé ibi tó bá fi sí yẹn àbí ìgbà kó sọ dẹrú ń bẹ̀ ni. nítorí wọ́n máa fi marriage wé ìjẹ́rú rẹ̀ yìí. of course kì í ṣẹrú ní jẹ́ marriage. Islam ò júwe rẹ̀ gẹ́gẹ́ bíi pé ẹrú, ọ̀tọ̀ ní bá a ṣe bẹ́rú, ọ̀tọ̀ ní bá a ti bọ́mọ. ó yàtọ̀ síra wọn. ìgbésí ayé ẹrú náà ó yàtọ̀, kódà ikú ẹrú ó yàtọ̀ sí ikú ọmọ. àmọ́ tí wọ́n ń try láti sọ ń bẹ̀ ni pé àwọn ẹ̀tọ́ àtàwọn òfin tá a gbé lórí obìnrin ń pọ̀ gbọ́dọ̀ ṣe, ó gbọ́dọ̀ ṣe, ó gbọ́dọ̀ ṣe. odindi ni, èyí tí ó jẹ́ kí kálukú mọ́ rí bí ìgbà pé àbẹ́rú ni. ẹlẹ́ẹ̀kejì, ọkùnrin náà ló gbọ́dọ̀ ṣe, ó gbọ́dọ̀ ṣe tiẹ̀ o, àmọ́ tí obìnrin ní ìmọ̀ wà obvious ju pé yóò gbálẹ̀, yóò tọ́jú ilé, kó tó ṣe gbá, kó tó ṣàwo, yóò máa dàbí ìgbà pé wọ́n dirú ẹrú wọ́n di ilé lérí. èyí tí wọ́n dì lọ́kùnrin lérí pé kó wó oúnjẹ wá, kó wá tíyàwó àtọmọ ọmọ jẹ wá, ẹnì kí n wò bẹ̀. alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì wá ni pé tá a bá ti fọmọ sílé ọkọ kò rọrùn láti yọ lábẹ́ ọkùnrin.
nǹkan a ṣe marriage lé ní a rí pé wà rẹ̀ ọ̀dà níjọ́ kejì a sì ní ọmọ kẹrù kúrò ń bẹ̀ ní ìjọ́ kẹta kò rọrùn báwọn láti dissolve marriage àti wọnú marriage rọrùn ju àti tú ká lọ. So àti cost maintenance marriage ó ju cost tí wọ́n fi initiate ẹ̀ lọ. Ìyẹn ló jẹ́ ká Ànábì sallallahu alaihi wasallam sọ pé nǹkan pé marriage náà rẹ́kìn àbí rẹ́kọ̀n bíi slavery lórí falyanzur ahadukum ayna yada'u karimatahu. Gbogbo ẹni tó lọ́mọ obìnrin tó fẹ́ fi lọ́kọ kó kíyèsí ta ló wọ́n fi ọkùnrin fún tẹ ọmọ rẹ fún tó bá ṣèṣì fọmọ rẹ fún wèrè lọ́kùnrin wọn náà ó sunkún rẹ̀ ó kábàámọ̀ rẹ̀ torí nígbà tí ó bá dá ọmọ yẹn padà wá fún ọ sí ara yóò ti dá láàbò ara pẹ̀lú ìrònú pẹ̀lú lúlù pẹ̀lú ìyẹnjẹ sọlá Ànábì sallallahu alaihi wasallam fi sọ̀rọ̀ tó sọ. Imam Ghazzali wá ní in tó fà á ní pé alayha ta'atu zawji mutlaqan ó ṣe dandan fóbìnrin láti máa tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ní gbogbo ìgbà fi kulli ma talaba minha fi nafsiha gbogbo tọkùnrin tá a ti pè ní baálé ilé tó ti dá láṣẹ olówó erí gbogbo tí bá ń béèrè lọ́dọ̀ ìyàwó gbọ́dọ̀ ní láti máa ṣe é fún tágbára ìyàwó bá ká mimma la ma'siyata fihi ní nǹkan tí ó bá ti lẹ́ṣẹ̀ nú kò lẹ́ṣẹ̀ Ọlọ́run ọba nínú tọkọ rẹ̀ bá béèrè ó ṣe dandan lérí láti lè ọfà rẹ̀ láti lè ṣe é torí òun láláṣẹ. Reason tá a fi nídìí aláṣẹ tọ́ra àwọn kan náà wọ́n béèrè yìí pé ṣáà nídìí aláṣẹ nínú ilé ni láàrin ìyàwó àtọkọ kò yẹ kó sí ti ń já láṣẹ ká máa fọ̀rọ̀ lọ́ra wọn ni kánjọ máa decide kánjọ máa ronú papọ̀ sọ ọkọ má lè dá nǹkan ṣe lẹ́yìn ìyàwó kí ìyàwó náà má lè dá nǹkan ṣe lẹ́yìn ọkọ. Irú àwọn ohun tá à ń gbọ́ ní àsìkò sí púpọ̀ jù ní kò work in spirit Islam kọ́ mọ́ sáláṣẹ gbogbo ètò Islam pàápàá kódà bọ́kùnrin méjì gbọ́njọ wà papọ̀ afẹ́ká láṣẹ ó wà láàrin àwọn méjèèjì òfin ẹ̀sìn ni tẹ́ ẹ bá ti pé méjì mẹ́ta láàyè kan afẹ́kẹ́ ẹ ní ẹni tá a máa gbé àṣẹ lé lọ́wọ́ a máa gbé àṣẹ lé lọ́wọ́ ò túmọ̀ kọ́ mọ́ gbàmọ̀ràn kò túmọ̀ pé kó jẹ́ dictator kọ́ mọ̀ mọ́ fọ̀rọ̀ lọ yín ní ti ń já láṣẹ kọ́ yẹn àmọ́ aláṣẹ ni kí n gbà mí bẹ interest máa conflict ara wọn ní mọ ibi táyà sí gbọ́dọ̀ wà lórí confusion kí kálukú ọkàn mọ́ pín gàdí àbí kálukú mọ́ exercise ìfẹ́ inú rẹ̀ ó gbọ́dọ̀ ní tẹni tí ó mọ̀ prevail ó gbọ́dọ̀ níbi tí a ti mọ̀ sọ pé ẹjẹ́ àgbọ́ final say níbi tí ó bá ti síbi tá a ti ń gbọ́ final say níjọ́ tí wọ́n bá rò pé funfun ni tèmi rò pé dúdú ni àájọ mọ́ jiyàn ni ìjiyàn yẹn wà bíjà kò ní jẹ́ kí ọjọ́ orí àṣepẹ́ ọjọ́ orí àjọṣe wa kó pẹ́ kò ní jẹ́ kí ìbálòpọ̀ wa bó ṣọ̀rẹ́ náà là ń ṣe kò ní jẹ́ ó pẹ́ so a bá ti wà ládùúgbò kan a bá wà nílùú kan ìletò kan tá a bá ti ń pé méjì mẹ́ta níbẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ká yan amir olórí ẹni tí ó máa pàṣẹ ìpàṣẹ ò túmọ̀ pé yóò máa wá ṣe tó hùn yóò máa fọ̀rọ̀ lọ wá gbogbo owó dá láàká ìjọ nígbà tá a bá ti mọ bí àyà sí sọ́tún ní àbòsí òsì ní àbọ̀tún òun ní ọ̀wá sọ pé ẹ̀dọ̀tún tí gbogbo owó rẹ̀ àdẹ̀gbọ́rọ̀ sílẹ̀ nù àmọ́ tó bá ti di pé kò sí àmírù kò sẹ́ni tí ó tó ní final say fáwọ́dọ́ nítorí fáwọ́dọ́ ni kọ́mọ̀sí òfin àti kọ́mọ̀sí káyì àbí kọ́mọ̀sí control la yuslihun nasa fawda la sarata lahum wa la sarata idha juhaluhum sadu kò lè àtúnṣe ò lè báwọn èèyàn kò sáwùjọ tí ó lọ síwájú kò sáwùjọ tí ó ṣoríire tí àwọn bá lólórí tí ó máa pàṣẹ fún wọn pé bó ti yẹ kó rí ni bó ti yẹ kó rí ni so yẹn la fi ní ìdí olórí nínú ilé ẹni tí ó jẹ́ aláṣẹ ò túmọ̀ pé kó jẹ́ dictator yóò máa fọ̀rọ̀ lọ wá àá náà máa fọ̀rọ̀ lọ àmọ́ nígbà tá a bá mọ bí a gbà àwọn wí a àwa ń wí bí àṣẹ tí ó lè múlẹ̀ nígbà náà. Imam Ghazzali ní Ànábì sallallahu alaihi wasallam ó ní ayyuma imra'atin matat wa zawjuha anha radin dakhalatil janna èyíkéyìí obìnrin tí a fẹ́ níyàwó tó bá kú tó fayé lẹ̀ wa zawjuha anha radin tí ọkọ tó fẹ́ wá yọ́nú sí ọkọ tó fẹ́ tí baálé ilé rẹ̀ ó yọ́nú sí dọjọ́ ogbó àbí tóbìnrin yẹn fi jáde láyé bí ọkùnrin náà sì lọ́wọ́ kọ́ jáde láyé tọkọ rẹ̀ fi kú
ọkọ rẹ̀ yọ́nú sí gẹ́gẹ́ bí ìyàwó ó ṣàdúà fún gbẹ̀yìn ni anabi ní dakhalatil janna wọ́n lá anabi ní yó wà lìjánà obìnrin tọkọ rẹ̀ bá yọ́nú sí yó wà lìjánà ṣe ti rí pé kìí sọ̀rọ̀ kékeré tó fi títà lìjánà tó wọ́n jù nínú tí ọjọ́ Ọlọ́run ọba tó bá lè jẹ́ price tá a fẹ́ fi san obìnrin lẹ́san in tí a retí lọ́dọ̀ obìnrin náà nǹkan yẹn ó bàbàrà lọ́dọ̀ Ọlọ́run ọba ni so kóbìnrin ó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kìí ṣe àṣẹ kékeré. wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam tún sọ ń bomi pé idha sallatil mar'atu khamsaha èyíkéyìí obìnrin tó bá kírun wákàtí márààrún rẹ̀ pé wa samat shahraha tó dẹ̀ gbààwẹ̀ Ramadan wa hafizat farjaha tó dẹ̀ ṣọ́ abẹ́ rẹ̀ tí ò fi ṣe tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ wa ata'at zawjaha tó dẹ̀ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tí kò jẹ́ni tí ọkọ bá sọ̀kan wọn sọ mẹ́wàá tó bá sọ̀kan máa sọ mẹ́wàá tí gbogbo yẹn náà fi mọ̀ pé ẹ wò Ọlọ́run ò ní ó wà lọ́kì ìyàwó rárá yóò lọ́kì aṣọ mọ́ lọ́rùn yóò faṣọ ya mọ́ lọ́rùn yóò lálé ẹ̀ yóò bu gbogbo àdúgbò ní ọmọ dédé gbèsè tó jẹ irú obìnrin tó bá rí bẹ́ẹ̀ kò wá yọ́nú Ọlọ́run. Ànábì ní wa ata'at zawjaha obìnrin tó bá lè tẹ̀ láṣẹ ọkọ dakhalat jannata rabbiha yóò wà lìjánà Ọlọ́run ọba rẹ̀ yóò rí yọ́nú Ọlọ́run ọba rẹ̀ látara ọkọ ajá sí pé ọkọ ààyè ní fóbìnrin láti ra yọ́nú Ọlọ́run ààyè ní fóbìnrin láti ra ìkẹ́ Ọlọ́run ọba dẹ́kun àárín káàkiri tójúbọlé káàkiri mo fẹ́ lọ ṣèjọsìn níbí mo fẹ́ lọ ṣèjọsìn níbí ìwọ obìnrin ibi tó ti ṣèjọsìn rẹ àlùjánnà tó ń wá àti yọ́nú Ọlọ́run gbígbàdúrà tó ń wá òun ń bẹ lára ọkọ rẹ kò bá àmọ́ jẹ́ lẹ́sìn tó ọgán pẹ̀lú kẹ́sìn ọmọ mọ́ ẹ̀la tó ọ ìyọ́nú Ọlọ́run ọba ń bẹ lára rẹ̀ tọ́ra òun kọ́ lọ ń bá nájà Ọlọ́run lọ ń bá nájà lára rẹ̀ ọdún tó bá ṣe pẹ̀lú ọkọ rẹ̀ ní òdodo lámọ̀ọ́nà àti ní ìgbà fún fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba torí ntọ́lọ́run ọba pa láṣẹ ló ṣe òun abá ṣe ntọ́lọ́run ọba ń fẹ́ àwọn àfi ń ta ṣe òun á fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run pé àṣẹ rẹ mọ tẹ̀lé lára ọkọ mi ó lè mọ wọ́ tiẹ̀ kì í fowó oúnjẹ lẹ̀ kò wà responsible tó bẹ́ẹ̀ àmọ́ wọ́n láì pé mi ìgbó lẹ́nu rí wọ́n láì pé mi ò tàpá sáṣẹ rẹ̀ rí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí ó ti tó béèrè dandan kọ́ ni kọ́ làṣàlátù Sunday kádùá rẹ̀ tó gbà. Anabi sallallahu alaihi wasallam ni ń kọ́ wa láṣìírí tá a fi mọ ẹgbẹ́ ayé wa gbádùn ó sì ṣe ìlérí fáwọn obìnrin tí wọn kì í gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. ó ní utli'tu fi nnar Anabi sallallahu alaihi wasallam wọn ló ní wọ́n fi iná hàn mí fa idha aktharu ahliha an-nisa mo dẹ̀ rí wípé àwọn tó pọ̀ jù nínú iná làwọn obìnrin. Faqulna lima ya Rasulallah àwọn obìnrin béèrè lọ́wọ́ Ànábì pé èyí ṣe tó jáwà lápọ̀ jù nínú iná yóò sì jáwà kí la ṣe kí lè táwọn ọkùnrin náà lè pọ̀ nínú iná sáwọn ọkùnrin dáa jù wá lọ ni. wọ́n rà Ànábì ní tukthirna al-la'nata wa takfurna al-ashir sábàbí méjì ló fà tí èrò obìnrin fi pọ̀ nínú iná. alákọ̀ọ́kọ́ ni pé tukthirna al-la'na ẹ yára tètè ṣe pé àwọn ọ̀rọ̀ tí ò dáa ọ̀pọ̀ nígbà tí mo jáde lẹ́nu yín tẹ́mi yín bá ti pin típa yín bá pin tẹ́ẹ̀mọ́ tẹ́ ṣe mọ́ ẹ yára sọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ ahọ́n sì ní òun ni ó gbọ́ pọ̀lọpọ̀ èèyàn wọ́n náà ń jọ àlùkìyàmọ́. Ànábì sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ fún Mu'az ẹni wàhálì ẹ̀kúbù náà sùn ala wujuhihim illa hasaidu alsinatihim finnari illa hasaidu alsinatihim ṣebí tí ó gbọ́ pọ̀lọpọ̀ wọná tí wọ́n mọ̀ fojú wọn dán nínú náà ṣebí èrè ahọ́n ni ìyẹn ní kí ọ̀rọ̀ tá a sọ tí ó yẹ ká sọ nígbà tá à ń bẹ láyé ẹran kékeré tí ń bẹ ní ẹnu wa yìí tán pè láhán àgbákò tí ó fọ̀pọ̀lọpọ̀ wa ṣe níwájú Ọlọ́run ọba kì í ṣe díẹ̀ ẹran kékeré tó kéré lára wa àgbákò tápá wo òfin wá ṣe níwájú Ọlọ́run bá pàṣẹ tóbi tó tẹ́ran ẹbẹ̀ àtótú léegun ẹran kékeré tó wọ̀n wá léegun òun yóò mọ̀ hàn wá lè mọ̀ tó bá dijọ́ àlùkìyàmọ̀. ọ̀jọ̀gbọ́n kan ó ní tá a fi kọ́ bá ti sọ̀rọ̀ tá a bá wà ní kékeré pápátá rẹ̀ ọdún 2-3 ọmọ kékeré ó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ yóò máa pe bàbá màmá láti wá kọ́ bí yẹn ti dákẹ́ ó ní 40 ọdún yẹn wà lẹ́nu ẹ̀ pé mo fẹ́ máa dákẹ́ ìyìn fẹ́ máa rojọ́ bebebebe káàkiri
èyí 40 ọdún yẹn wà lédi pé ń tírénì ààrẹ tí ò tí ì rí ṣe ọ̀rọ̀ sísọ kó dá sí ní tí ọkàn kó ṣépè léèyàn kó ṣẹ́bi léèyàn ọ̀rọ̀ tó rárí dájú rẹ̀ kí wọn náà bá wọn gbà bí ẹni gbàgbọ́ ọtí irú nǹkan tí fa àwọn àkóbá àti láàánà nìyẹn ìgbénijìnà sí ìkẹ́ Ọlọ́run ọba wọn láwọn obìnrin lè ṣépè púpọ̀ wà tẹkfúrúnà làṣír ẹlẹ́ẹ̀kejì tí ó gbọ́ pọ̀lọpọ̀ obìnrin wọná wọn láwọn ànábì ní tẹkfúrúnà làṣír ẹ kì í mọ̀ọ́re fálábàṣe alábàṣe tán sì gbà lérò ń bí ọkùnrin náà níyàwó ọkọ tó fẹ́ wọn sílé ẹni pé ẹ yára gbàgbé oore fólóore gbogbo ọjọ́ tó ṣe ẹ yára gbàgbé ẹ̀ tẹ́ ẹ bá ti ríjọ́ tí ò ṣe èyí tí ò ṣe òun lẹ́ fókọ́sì lélẹ́rí ní rántí tó ti ṣe mọ́ nítorí ibi nǹkan bẹ́ẹ̀ àmọ́ bí Ọlọ́run ọba nú gbogbo nǹkan bá ti pè láìmoore àmọ́ bí Ọlọ́run ọba nú torí àìmoore náà ló bí ẹbọ àìmoore náà ló bí ìṣe kèfèrí sọ́lọ́run ọba tọ́mọ ènìyàn bá ti wá moore fọ́mọ ènìyàn ẹgbẹ́ rẹ̀ Ọlọ́run ó ti máa bínú sí i kalẹ̀ torí tó ṣe fọ́mọ ènìyàn ẹgbẹ́ rẹ̀ ń bọ̀ wá ṣe fọ́lọ́run náà wọ́n bùn ọ lówó rí òfojú wọn gúngi níbi tí wọ́n ti daṣọ àṣírí bù ọ́ wọ́n ṣe ọ́ láàánú ń bẹ̀ ni ọ padà bá wọn ló kọjá ń bẹ̀ ọ sọ̀rọ̀ wọn láì dá káàkiri ẹni tó yá ọ lówó gbogbo ẹni tó bá ti fi ibi sólóore àbó fi aburú san oore fólóore ìbínú Ọlọ́run kì í jìnnà sí nítorí ń pẹ́ ni tí ń ṣe kèfèrí tí ń bọ́gi bọ̀ ọ̀pẹ̀ náà nítorí náà ṣe fọ́lọ́run Ọlọ́run ṣẹ̀dá rẹ̀ ń ṣe jíjẹ múmu fún ń dáàbòbò ń ṣàánú ẹ̀ tòun ti gbogbo oore Ọlọ́run ọba yìí ó rò pé kóun máa lọ fi mọ igi òòṣà ni kóun máa lọ fi pè kẹsí pé nǹkan náà ni wọ́n fi ní inna shirka la dhulmun azim so wọ́n ní tí ó wà responsible fọ́pọ̀lọpọ̀ obìnrin tí ó wọ̀ náà ni pé ọkọ rẹ̀ ṣe bó ṣe lágbára tó tọ́rọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó kéré àfi ọkùnrin tọ́lọ́run bá ṣe ní olórí ibú ọkùnrin ló kù ó kéré nígbà tẹ́ mọ̀ ọkùnrin tí yọkàn wá tí ó mọ̀ derive pleasure bí kóun mọ̀ fìyà jẹ ìyàwó kóun mọ̀ lè tọ́jú ìyàwó ní tí mọ̀ sábà àwọn ọkùnrin ọmọlúwàbí ni pé kọ́ mọ̀ lọ kọ́ mọ̀ bọ̀ kọ́ mọ̀ ṣe wàhálà kan nítorí kíni nítorí ọmọ àtìyàwó kọ́ fẹ́ tọ́jú ìyàwó kọ́ fẹ́ kóun ó lè ká béèrè owó oúnjẹ kóun ó lè dàálẹ̀ nínú ilé ìbànújẹ́ ní mọ̀ jẹ́ fọkùnrin ní sábà jẹ́ fọkùnrin àṣọ àwọn ọkùnrin táwọn ti sọ di nǹkan fáàrí o ìbànújẹ́ ní jẹ́ fọkùnrin kọ́ mọ̀ rí bí mọ̀ rọ́wọ́ yọ mọ̀ tọwọ́ bá kò mọ̀ fún ìyàwó rẹ̀ ní nǹkan àmọ́ jẹ́ bànújẹ́ so ọkùnrin tí ó wá ń gbìyànjú bẹ́ẹ̀ láti satisfy ìyàwó ń ṣe bó ti tọ́ ń ṣe bó ti yẹ kódà bá gbára rẹ̀ ò tí ì ká gbogbo ń tọ́ ń fẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ kó tún máa lálé ẹ̀ kọ́ mọ́ sọ fún pé ṣe ń tẹ́gbẹ̀ rẹ̀ ń ṣe ló ń ṣeun kọ́ mọ́ tí ń tìkùtì títí tí ó fi tẹnu bọ́ ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ nínú haram irú ọkùnrin bẹ́ẹ̀ tẹ̀kfúrúnà là ń ṣe rànà tànàbì sọ pé obìnrin tó bá ṣe irú ẹ̀ ń ṣàìmoore ntọ́fà àtàpọ̀lọpọ̀ obìnrin fi ń pọ̀ nínú ìnájọ́ alkiyama Abdullahi ọmọ Abbas wọn ló ní arábìnrin kan ó wá bá anabi sallallahu alayhi wa sallam ó ní nimra'atun ayyimun anabi èmi jẹ́ obìnrin kan tí kò lọ́kọ wa uridu an atazawwaj mo dẹ̀ fẹ́ mari fama haqqu zawj mo fẹ́ mọ̀ pàtó kí n tó torí bọ̀ tá a fi ní ká gbé prógámù yìí náà kalẹ̀ kí gbogbo ẹni tó fẹ́ torí bọ̀ marriage kí kálukú ọmọ tó ń fẹ́ torí bọ̀ nínú ọkùnrin nínú obìnrin yẹn náà wá bá nàbì òun náà wá béèrè lecture pé mo fẹ́ marry mo fẹ́ mọ̀ kí gan lẹ̀tọ́ ọkùnrin tí mo fẹ́ fẹ́ kí làwọn ẹ̀wọ̀ tó ní lérí mi kí n lè palẹ̀ mọ́ kí n dẹ̀rọ dáadáa kí n tó dásẹ̀ lé ànábì ní inna min haqqi zawji ala zawja nínú àwọn ẹ̀tọ́ tọkọ ní lérí ìyàwó òun ni pé idha aradaha ala nafsiha wa hiya ala dhahri ba'irin tí arákùnrin tó fẹ́ tó dọkọ rẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí àtibọ́ ní nǹkan papọ̀ àbí ń fẹ́ ọ ó ní ìdí rẹ̀ tí wọ́n obìnrin sì wà lérí rànkúnmí bí rànkúnmí ti ga tóun ẹni pọ̀ wà lọ́nà tó jìn ó ti ń palẹ̀ mẹ́ni tó wà lérí rànkúnmí ṣe mọ́ kí ń jáde lọ́nà ó ti múra ó fẹ́ mọ́ lọ bí iṣẹ́ ó tiẹ̀ ti dénú mọ́tò ọ̀rẹ́dì ọkàn gbàgbé fóònù sínú ilé lọ sáré wánú ilé padà alátẹ̀mnáàhù ọ̀há ní léyìí tó sáré wọlé yìí jẹ́ sáré ṣe nǹkan kan mo ní ìdí rẹ̀ láàrin ìṣẹ́jú márùn kí wọ́n obìnrin má sọ ìpè rárá Ànábì sallallahu alaihi wasallam ní ro dáadáa o kó tó torí bọ́ ń tán pè ní marriage ẹ̀tọ́ tọkọ rẹ̀ ó ní lórí rẹ̀ rèé yóò lẹ́tọ̀ọ́ wípé gbogbo ìgbà tó bá ní ìdí rẹ̀
kó lè sọ fún wọn pé ọya kí wọn náà dẹ̀ lè sọ pé yes mo ṣe tán. wa min haqqihi nínú ẹ̀tọ́ torí láti bẹ̀rẹ̀ lecture yìí ó dà pọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ ó ń favour àwọn obìnrin ń gbádùn ẹ̀ ní gbígbádùn pé àwọn nǹkan míì tó jẹ́ tọ́ wọn gan wọ́n ń gbọ́ tí ẹlòmíì ọmọ ẹ̀pọ̀ òun ní ẹ̀tọ́ yẹn láti lè exercise tẹ́lẹ̀ tó bá gbọ́ tọ̀tún ọ wà gbọ́ tòsí náà gbogbo ń ta ní ó ṣe dandan fọkùnrin tó ti bá ọkùnrin wí tá a ti sọ lọ gbáàní àwọn èyí tó bóbìnrin wí náà ni tó bá gba right rẹ ọgbọ́dọ̀ náà ti ń po ní responsibility and obligation. wọn lànàbì ní nínú ẹ̀tọ́ tọkọ ní lérí ìyàwó Allah tu'tiya shay'an min baytihi illa bi idnihi èyíkéyìí nínú dúkìá ọkọ rẹ owó ọkọ rẹ o gbọ́dọ̀ fi ṣe bùkátà kankan àbí máa ná fáwọn èèyàn àbí kó wá fẹ́ nìkan láì gbà yọ̀ǹda ọkọ rẹ tó fi máwọn ẹ̀gbọ́n rẹ wọ ìyàwó àwọn àbúrò rẹ ọ̀kan lè dé kó sọ pé aṣọ yín tẹ́ lò mọ́hùn mo ti kó fún àbúrò mi lágbájá kí mo rò pé yọ sáìzì rẹ̀ láì gbà yọ̀ǹda ọkọ rẹ̀ tóun ló sọ fún ọ pé òun ò lò mọ́ kó kàn máa mú nínú property rẹ̀ owó rẹ̀ àti dúkìá rẹ̀ àti wealth rẹ̀ kó máa fi tọrọ fáwọn ẹbí rẹ̀ àbí kó máa fi tọrọ fẹ́nibọ́dì náà kó bá jẹ́ sàárà ló fi ṣe kó bá jẹ́ gift ló fi ṣe kò tọ́ fún obìnrin láti máa lo nǹkan ọkọ rẹ̀ nílòkulò láì gbà yọ̀ǹda ẹ̀ fa in fa'alat zalik obìnrin tó bá ṣe rú ẹ̀ kana al-wizru alayha yọ gbẹ̀ṣẹ̀ wal ajru lahu láàdá tí ń bẹ́ ń bí sàárà àti gift tó lọ ṣe ọkọ rẹ̀ ní ọgbà obìnrin tó wá gbẹ̀ṣẹ̀ bọ́ ń bẹ́. wa min haqqihi nínú ẹ̀tọ́ tí ọkọ rẹ̀ ní lérí rẹ̀ alla tasuma tatawwan illa bi idnihi ó gbọ́dọ̀ kan ṣàdédé kí àwẹ̀ mọ́lẹ̀ ó kàn wọ́n mi kí n gbà àwẹ̀ illa bi idnihi láwẹ̀ tí èṣì ti ramadana kì í ṣàwẹ̀ dandan kì í ṣàwẹ̀ ramadana kì í ṣàwẹ̀ tó jẹ lásìkò ramadana tó fẹ́ dá padà àbáwẹ̀ lérí tó fi lérí nípa tọ́lọ́run bá ṣe nǹkan rí báyìí fún mi màá gbàwẹ̀ fọlọ́run ọba dandan gbogbo àwọn ilé wọ̀nyẹn tó bá ti yẹ lẹ́yìn àwọn àwẹ̀ dandan àwẹ̀ monday thursday àwẹ̀ ọjọ́ àràfá pẹ̀lú ṣàǹ kékeré ṣe dandan àti gbogbo àwọn àwẹ̀ míì náà àbíwọ̀ náà ló ṣàtìyẹ kí àwẹ̀ mọ́lẹ̀ fúnra rẹ̀ illa bi iznihi àfi kó gba yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ tó bá sì gbà yọ̀ǹda tó bá ní ó dọ̀sán àwẹ̀ mọ́ bọ̀ wá òun fẹ́ bọ́ ní nǹkan papọ̀ ó tó ẹrú tí ó sọ pé rárá mò ń gbà àwẹ̀ gan tó lẹ́sìkìsì ọba tí ó gba àwẹ̀ yẹn lọ́wọ́ rẹ̀ gan ní òun ọ̀fẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ lóhùn so èyí tó bá dá ọkọ rẹ̀ lóhùn tó ń gbà lọ tó ń fagídí gbà lọ lẹ́yìn ìgbà náà ọkàn fi bí panu ni àfi kó dá ọkọ rẹ̀ lóhùn tẹ́ bá jọ sọ tó bá yẹra yín tó gbà yọ̀ǹda pé mo láwẹ̀ kan tí mo fẹ́ gbà ó yọ tọ́sẹ̀ kan o yọ tọ́sẹ̀ méjì tí mo fẹ́ fi gbà o tó wá yọnu sí kò sáburú. fàyín fáàlà tí obìnrin tó bá fèrí tó bá fà kíkọrí tó ṣàgbàwẹ̀ ní tipa faqad ja'at wa atashat wa lam yuqbal minha ọkàn fi bí para rẹ̀ fi ń gbẹ́gbẹ́ra rẹ̀ wọn nígbà wẹ̀ lọ́wọ́ rẹ̀. wa min haqqihi nínú ẹ̀tọ́ tí ọkọ tún ní lérí ìyàwó alla takhruja min baytiha illa bi idnihi kò tọ́ fún ìyàwó láti jáde kúrò nílé ọkọ rẹ̀ láì gbà yọ̀ǹda ń bolo lọ látàárọ̀ ẹ má bínú ẹ̀mí mi fò ní láti pè yín kí n dágbére fún yín mo sáré lọ bí báyìí kò tọ́ fún ọ láti ṣe bẹ́ẹ̀ láti jáde kúrò nínú ilé ó gbọ́dọ̀ dágbére bí báyìí mo ń lọ yín dé títí gbà báyìí ìyọ̀ǹda rẹ̀ sí ní ó fi lọ kì í ṣe pé ó dágbére ní dágbére notification lásán ìdágbére request ni kí dágbére mi ìdágbére notification ni bàbá kí ni mo ti jáde o èmi ti lọ o rárá o mo fẹ́ lọ ni tó bá ní ó yá lọ fàyín fáàlàt tó bá lọ jáde bẹ́ẹ̀ pé àyìn ṣe wá nílé jáde ilé ọkọ wá jẹ́ kéèjì ni òtí bóun náà ń jáde òun náà ń lọ náà ṣé dandan ni kó dágbére fún mi ṣé dandan wá ní kémi ó dágbére fóun in fáàlàt tó bá ṣe bẹ́ẹ̀ la'anatha al-malaika àwọn màláìkà Ọlọ́run ọba wọ́n máa ṣépè fún ni ìyẹn obìnrin yẹn hatta tarji'a ila baytiha títí tí ìpadà wọlé ìpè tí màláìkà bá ṣe mọ́ fẹ́ mẹ́ni tí ó wẹ̀ lérí rẹ̀ àwọn tó máa wẹ ìpè wọn lè wẹ̀ tọ́lá àwọn tó ṣẹ́ bílíọ̀ yìí la ya'suna Allaha ma amarahum wọn kì í ṣe lọ́wọ́n ọba wọn lẹ́sẹ̀ lọ́rùn àwẹ̀ tó ló ń gbé àwọn ọ̀gbá tó wọn irun tó ló ń kí wọn ò kí tó màláìkà ẹni mímọ́ ni wọ́n tọrọ àforíjì fún wa ẹ dákun ẹni tí màláìkà bá ń ṣe bílé ẹ kó gbogbo àfáà tí ń bẹ láyé jọ gbogbo olùjọsìn tí ń bẹ láyé jọ
kí wọ́n lọ mọ́sálásí haramu Mọ́kà inú Kaaba kí wọ́n lọ ṣẹ́ bí ilé àbí kán ṣàdúrà fún ọ wọ́n lè rí wẹ̀ èpè táwọn ọ̀sẹ̀ lé ọ kò dàbí èpè táwọn màláíkà ọ̀sẹ̀ fún ọ àyè mímọ́ wọn ti ń ṣe àsìkò mímọ́ wọn ń ṣe ẹ̀dá mímọ́ ni wọ́n àwọn màláíkà ọmọ ẹ̀ṣẹ́ bí ilé obìnrin tó bá jáde láì gba yọ̀ǹda ọkọ rẹ̀ a ó tẹ̀ túbà àfi tó bá túbà lókù tó ní mi ò ṣerú ẹ̀ mọ́ nígbà tá a wá ń ta nǹkan pa lérí ọ̀rọ̀ pàtàkì kóbìnrin ọgbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu ẹ̀já tún sọ díẹ̀ nípa àwọn àṣà àgbàlódé tí gbogbo wa náà ń bá ṣẹ̀mí lásìkò wa yìí àṣà táwọn òyìnbó wa kọ́ wa àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí obìnrin bá márì ní ilẹ̀ Yorùbá kò necessary kó change surname ẹ̀ nítorí pọ́ márì kò nídìí kó change nǹkan kan lágbájá ọmọ Àbẹ̀ní ọmọ kinní kan ó kọ ìyá rẹ̀ ó kọ bàbá rẹ̀ náà wọ́n pè é kódà kó ti wà nílé ọkọ kó ti bímọ gẹ́ngbà míì tí wọ́n bá fẹ́ pè é ló kọ ọmọ rẹ̀ o ń pè ìyá alágbájá ìyá alágbájá ìyá alágbájá nítòkù nìkan máa fọkọ bàbá rẹ̀ pé tí wọ́n bá fọkọ ọkọ rẹ̀ kí wọ́n ó fi sí wípé aya alágbájá ìyàwó tàmọ̀dù àmọ́ pé nígbà tó ti wá márì ọkọ rẹ̀ ń jẹ́ Mariam bàbá rẹ̀ ń jẹ́ Ibrahim káwá yọ Ibrahim yẹn kúrò káwá fi ọkọ rẹ̀ tí ń jẹ́ Suleiman káwá fi sí pé Mariam Suleiman ká máa pè ní Mariam Suleiman tó sì jẹ́ pé Mariam ọmọ Ibrahim ni àmọ́ nígbà tó ti márì tọkọ rẹ̀ ń jẹ́ Suleiman ká máa pè ní Mariam Suleiman kì í ṣàṣà Yorùbá kì í ṣe Yorùbá ò mọ̀ nínú àṣà wọn kì í sì ṣàṣà Lárúbáwá náà kì í ṣàṣà Lárúbáwá kì í ṣàṣà Yorùbá kì í sì ṣàṣà Islam so láti takú tì í ajá sí pé àwọn ìbò tó mú wa lẹ́rú ta láàrò pé a ti bọ́ lọ́wọ́ wọn àṣà wọn náà là ń takú tì àwọn náà kọ́ wa pé báwọn ṣe ń ṣe lọ́dọ̀ tàwọn ni àwọn náà sì rò pé dúdú tán bá ń ṣe lọ́dọ̀ wọn iná ní ká ṣe náà fi lè sọ pé a ti lajú so ní kóbìnrin ó change orúkọ rẹ̀ tó bá ti márì kó máa lo orúkọ ọkọ rẹ̀ kì í ṣàṣà Islam ntọ́lọ́wọ́n bá sọ ní al-Qur'an ni pé ud'uhum li abaihim ẹ pè wọ́n ẹ pè kálukú pẹ̀lú bàbá rẹ̀ èyí sì tó kọ bàbá rẹ̀ ní ọlá láti jẹ́ ud'uhum li abaihim ẹ pè é pẹ̀lú bàbá ẹ pè wọ́n pẹ̀lú bàbá wọn huwa aqsatu indallah ìyẹn ló ṣe déédéé lọ́dọ̀ Ọlọ́run nígbà wọn ń pè nìkan ní Zaidu ibn Muhammad Zaidu ọmọ Muhammadu tí kálukú sì mọ̀ pé kì í ṣọmọ Muhammadu kì í ṣọmọ Ànábì Zaidu ibn Harisa ni Harisa ń bàbá rẹ̀ ń jẹ́ àmọ́ láìpẹ́ rú lọ́dẹ̀dẹ̀ Ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam tí yàwá Khadija bùn Ànábì tí wọ́n sì bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ tóun náà wá chúùsì láti mọ́ gbé lọ́dọ̀ Ànábì ìpè òun ọ̀lọ́lé òun bàbá àwọn òun ọ̀lọ́lú àwọn mọ́ Ànábì òun gbádùn ẹ̀ púpọ̀ òun mọ̀ sọmọ ọ̀dọ̀ lọ́dẹ̀dẹ̀ rẹ̀ kò jẹ́rú mọ́ ti dọ́mọ ọ̀dọ̀ Ànábì náà wá gbádùn ẹ̀ sallallahu alaihi wasallam débi tá Ànábì kéde ìpè Zaidu dọ́mọ mi òun náà lóhun dọ́mọ Ànábì ìdọ́mọ àti di bàbá ń gbà náà ètò tí wọ́n nínú tradition ni pé ó tọ́ fún èèyàn kó sọ ọmọ ọlọ́mọdọ́mọ kó sọ ọmọ ọlọ́mọ kó sọ ọdọmọ ẹ̀ tí wọ́n bá ti jọ gbọ́ra wọn yé débẹ̀ kódà àwọn èèyàn máa bọ́ra wọn lọ́mọ ọmọ yìí ọmọ pọ̀ lọ́dọ̀ tèmi mọ́kànlá mo bí wọ́n bẹ lọ́wọ́ ń wojú Ọlọ́run pé kó bùn ọ lọ́mọ ọ̀dàgbà kan nù tèmi yìí mo bùn ọ pátápátá gift ni o kì í ṣe pé kọ́mọ gbọ́dọ̀ rẹ̀ kọ́ ó ti bọ̀n ó ti write it off tán bá lọ́mọ mélòó ló bí nísìn yóò ní 10 mọ́kànlá ló jáde nínú rẹ̀ àmọ́ ti gbẹ́yọ̀ kan bọ́n ọ̀rẹ́ rẹ̀ so ọmọ rẹ̀ ti di 10 -1 so ọkùnrin tí ó sì bímọ tẹ́lẹ̀ òun nígbà tán ti bọ̀n lọ́mọ yẹn ọmọ mélòó ló bí yóò ní mo bímọ kan láyé even though wọ́n bọ̀n ni so bá ti ń bọ̀ra wa mọ́tò tá à ń bọ̀ra wa lé náà wọ́n bọ̀ra wa lọ́mọ náà tó bọ̀n pátápátá ẹni tán bùn yẹn ó kọ rẹ̀ ní ọmọ jẹ́ lọ́mọ yẹn ọmọ jẹ́ gẹ́gẹ́ bí surname bíbà kó adopt ọmọ náà ni wọ́n sì jọ jogún ara wọn tí bàbá yẹn bá kú ọmọ yẹn ó jogún ẹ̀ àfi bí ìgbà pé ó bí láti inú ẹ̀ tọmọ ní náà bá kú ṣáájú bàbá yẹn náà jẹ nínú ogún rẹ̀ bí ìgbà pọ̀ ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí biological fatherhood bí biological wọ́n ṣe ń pè motherhood ni wọ́n ṣe é ṣe nígbà náà ìyẹn náà ń pè ní tabani Islam wa gbégi lé nǹkan kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ud'uhum li abaihim ma kana Muhammadun aba ahadin min rijalikum
wọ́n mẹ́ ṣe bàbá ẹnìkan ẹ pé kálukú pẹ̀lú ọkọ bàbá tó bí àtìgbà yẹn lòfin ní tiwa ṣé wàá mọ̀ pé tóbìnrin bá márì aṣọ òyìnbó tá à ń sọ yìí kìí ṣe pé àwọn náà gbà lérò pé ọkọ rẹ̀ ti di bàbá rẹ̀ so tán bá ní mistress tán fi mrs síwájú orúkọ obìnrin ní táwọn náà gbà lérò ìtumọ̀ rẹ̀ ni pé aya ni wọ́n ń sábà gbà lérò lérí ẹ̀ o aya even though lílò tán lò pọ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àmọ́ lílò tó padà gbajúmọ̀ sí ni pé aya alágbájá tán bá ní mrs tán fi síwájú orúkọ tán wá fi example tí mo mú wálẹ̀ kan tán fi mrs ibrahim mariam ló kọ ẹ̀ ibrahim ló kọ bàbá ẹ̀ wọ́n á fi mrs ibrahim wọ́n ń pè ní mrs ibrahim wọ́n gbà lérò pé ìyàwó wọn nílé ibrahim ìyàwó wọn aya wọn nílé ibrahim táwọn náà sọ̀rọ̀ àmọ́ tí wọ́n bá ní ọkọ rẹ̀ tó ní mariam ibrahim ní tí gbogbo agbọ́yé bí gbà pé ibrahim yẹn ni ó kọ àwọn tó bí ìyẹn ni ọ̀tọ̀ ọ̀rọ̀ yìí wá lójútùú kìí sọ̀rọ̀ tó le tí wọ́n máa wá fà pé bó la ṣe ó kọ mẹ́ta náà ní máa ń sábà ní akọ fókọ rẹ̀ sì kínní fi ti bàbá rẹ̀ sì kejì yọ ó kọ ókì tó ń kọ síbẹ̀ òun yọ kúrò nígbà tó bá ti mọ̀ pọ̀ sáfẹ́ jẹ́ tọkọ rẹ̀ ń tipa bóyá nítorí documentation ẹ fẹ́ lọ lú èbó àfi kó kọ ọkọ rẹ̀ hàn bẹ́ẹ̀ ní báǹkì àfi kó kọ ọkọ rẹ̀ hàn bẹ́ẹ̀ kẹ́ tó lè jọ share àkáǹtì kó tó lè jẹ́ next of kin àbí whatever tó bá fẹ́ fi tọkọ rẹ̀ sí fi ti bàbá rẹ̀ náà sí tiẹ̀ jẹ́ kan ti ọkọ rẹ̀ jẹ́ kan kí ti bàbá rẹ̀ náà sì kẹta ń bẹ̀ kọ́mọ jẹ́ pé mariam ibrahim suleiman tó bá ṣe bẹ́ẹ̀ o ti má ṣe ọlọ́wọ́n ọba ṣe pé odò wọn hómìlì abáyé ẹ pé kálukú pẹ̀lú bàbá ẹ wọ́n ti pè ó pẹ̀lú bàbá rẹ̀ tọkọ rẹ̀ tó wá fi sì kẹta yẹn àṣà ló béèrè fún un kì í ṣe pé ọkọ rẹ̀ ti di bàbá fún ọ àwọn tó bá dẹ̀ ti rí iná wọn ti máa gbọ́ yé pé tọkọ rẹ̀ lélẹ́yìí ti bàbá rẹ̀ ní ti bàbá rẹ̀ lélẹ́yìí so àmọ́ tó bá yẹ pé àṣà islam pọ́nbélé ni o bàbá rẹ̀ náà ló yẹ kí bàbá rẹ̀ ọmọ ẹ jẹ́ kò ní ìdíkò wulẹ̀ fi tọkọ rẹ̀ sí àmọ́ tí bùkátà bá béèrè fún ó lè fi tọkọ sí àmọ́ mọ́ iyọ̀ tí bàbá náà kúrò mbẹ́ wà sátò ìdàlà yẹn ló ṣe déédéé jù ní ọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba nínú ọ̀rọ̀ tí àtúbìra wa ní pé ó dà ẹ ti wá bímọ fúnra yín àkọ́bí yín jẹ́ Suleiman ǹjẹ́ dandan ni kí ayé ó kọ tá a mọ̀ pé bàbá ìyẹn ọkọ ká yí padà sí Abu Suleiman ká yí tìyàwó padà sí Umu Suleiman ṣé dandan ni Umu àti Abu ǹjẹ́ súnà ni tí ó bá jẹ́ dandan ká pè yẹn ní Abu ká pè ní Umu kì í ṣe súnà kì í ṣe súnà tó jẹ́ súnà lára ẹ̀ ní àpọ́nlé ẹjẹ́ àgbọ̀ yìí dáadáa àpọ́nlé ibẹ̀ ní súnà àgbọ̀ mi ká pè yẹn ní bàbá alágbájá àti ìyá alágbájá ká tiẹ̀ yọ arábìkì kúrò ń bẹ́ẹ̀ practice yẹn ti wà kí islam tó délẹ̀ yorùbá obìnrin tó bá ti délé ọkọ tó bá ti bímọ kẹ́ ẹ túmọ̀ lákọ mọ́ lérí kò ní dùn mọ́ kódà kẹ́ ẹ jù lọ lọ́jọ́ orí kẹ́ ẹ mọ́ lákọ mọ́ lérí ẹ wá rí kankan náà àmọ́ mi tẹ́ ẹ lè fi pè mí ni níwò yìí kẹ́ ẹ mọ́ pè mí Làtífà tó ti bímọ 5 tó ti bímọ 6 táwọn ọmọ rẹ̀ ti dàgbà bí àwọn náà ti ń lọ lé ọkọ kẹ́ ẹ túmọ̀ lákọ mọ́ lérí kì í dùn mọ́ obìnrin lé ọkọ yóò ní ẹ rí kankan náà àmọ́ mi tẹ́ ẹ lè fi pè mí so umu náà ní ń béèrè fún yẹn àmọ́ kì í ṣe arabic language dandan kọ́ ni kò lò lárabik ìyá alágbájá ìyá àtàmọ̀dò bá alágbájá bá alámọ̀yìn so ìyẹn ti wà nú àṣà Yorùbá tipẹ́ kí islam tó dé tó bá jẹ́ súnà náà ni wọ́n ti ń lò ó kí islam tó dé àmọ́ ẹ rí i pé kí islam tó dé lẹ̀ lárúbá náà làwọn náà ti ní nínú practice kán mọ̀ pera wọn ní bàbá àtàmọ̀dò bàbá àtàmọ̀dò bàbá àtàmọ̀dò ìyá alágbájá bọ́n tí pẹ̀lú àwọn kí islam náà tó dé ilẹ̀ lárúbáwá nù in tí wọ́n gbà lérò ń bẹ̀ níbi tàkání ni pé ẹni àpọ́nlé àkìlá kọmọ lérí níjọ́ tán bá fẹ́ yíyàn tí wọ́n bá fẹ́ kì í dáadáa wọ́n wàá fọkọ ọmọ rẹ̀ pé ṣẹ́rá pọ́nlé yẹn òun ni súnà gbogbo tí ń já pọ́nlé generally súnà ànábì ni àpọ́nlé tí ó bá ti lẹ́sẹ̀ nù ká pọ́n rẹ̀ nílé súnà ànábì ìlànà ànábì ni ládàá mbẹ́mbẹ́ àpọ́nlé àyẹ́sí àmọ́ pé
ká lo tàká ní pé kíyàn ní kọ́ máa pè ní abu kinní kan umu kinní kan òun gẹ́gẹ́ bí zati ìkọ́ni súnà. Àpọ́nlé tá a ti torí ẹ̀ ṣe òun ni súnà. So ìyẹn o gbọ́dọ̀ sọ pé nítorí mo fẹ́ lo súnà so mo gbọ́dọ̀ ní kúndíà. Kìí ṣe tàká ní kìí ṣe súnà. Àpọ́nlé tí wọ́n fi ṣe fún yẹn òun ni súnà. Tọ́nà míì bá tún wà láti pọ́n ọlé nínú àṣàlù tí ẹ̀yẹn náà súnà ni wọ́n gbà ládá lé lérí. So ká máa jẹ́ abu ká máa jẹ́ umu èmi ò rí ní súnà Ànábì sallallahu alaihi wasallam. Àwọn àkọọ́lẹ̀ àwọn àfọ mímọ́ àwọn aṣáájú wa nínú àwọn láti rí àwọn sàhábà àwọn náà kì í fi rinlẹ̀ gẹ́gẹ́ bíi pé súnà ní kí aníkúnníà ọ̀dà gẹ́gẹ́ bí àṣà táwọn lárúbáwá máa ń ṣe. Àṣà yẹn náà dẹ̀ ti wà ńlẹ̀ Yorùbá náà tẹ́lẹ̀ especially fóbìnrin tó bá bímọ wọn kì í fẹ́ lákọ mọ́ lérí. Gbogbo àti bá tí wàá fẹ́ ṣàpọ́nlé èèyàn tí lárúbá bá fẹ́ ṣàpọ́nlé èèyàn wọn ò ní ẹ̀ka náà rẹ̀ làwọn afáàfin máa gbé yẹ̀wò pé sótọ́ ká ṣe kóníyà ká ṣe tẹ́kíníyà oníbídíà ẹ̀dọ̀ ẹni tí ń ṣe bídíà tí ń dáadáa lẹ́sìn wọn fẹ́ kẹ́ bàbá rẹ̀ kẹ́ mọ́ pọ́nlé kẹ́ mọ́ fún ní rìgáàdì débi tẹ́ mọ́ wa tí wọ́n gbà pé rìgáàdì ni kúníyà sẹ́ẹ̀tì context yẹn náà ti ń gbé yẹ̀wò torí àpọ́nlé ni àyẹ́sí ni bàbára ni special way láti pọ́nyàn lé ni. So kẹ́ máa ṣe kúníyà rẹ̀ kẹ́ mọ́ pé ní àbú kínní kan tó sì jó ń bídíà àwọn àfáà tún mọ́ gbé yẹ̀wò píṣọ yẹ. So àpọ́nlé náà máa ń fi kúníyà ṣe kì í ṣe pé òun gangan bizati ló jẹ́ sunna nabi sallallahu alaihi wasallam àpọ́nlé ibẹ̀ ní sunna nabi sallallahu alaihi wasallam. So kò ṣe dandan ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn sàábì wọn gbajúmọ̀ pẹ̀lú kúníyà wọn ọ̀pọ̀lọpọ̀ sàábì ànábì wọn gbajúmọ̀ pẹ̀lú kúníyà wọn ó kọ especially àwọn mọ́sílámọ́tù ma qabla al-fath àwọn tó kọ́kọ́ ṣe hijira lọ habasha ó kọ lọ́pọ̀lọpọ̀ wọn fi gbajúmọ̀ radiyallahu ta'ala anhum. Ìyẹn bẹ́ẹ̀ Imam Ghazzali tí wàá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àti làákàyè tí ń fún wa ó ní tábà ní a máa ka ẹ̀tọ́ àti ìwọ̀ tí ọkọ ní lérí ìyàwó ọ̀pọ̀ gan-an ahamuha amran àwọn èyí tó ṣe kókó jù ńbẹ tóun fẹ́ kí gbogbo ìyàwó dì mọ́wọ́ méjì as-siyanatu was-sitr as-siyanatu was-sitr ìtọ́jú ilé ìtọ́jú ọkọ maintenance àti ìdáṣọ àṣírí boni dáṣọ àṣírí bọ́kọ rẹ̀ kó dẹ̀ tọ́jú ilé rẹ̀ ó já kọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé tarkul mutalabati mimma wara al-haja wa ta'affufu an kasbihi idha kana haraman. Ìmọ̀mọ̀ béèrè tayọ ntọ́ bá need má lè kókó mọ́kọ rẹ̀ nípasẹ̀ ẹmúwá nínú ẹ̀kọ́ tí yẹn fi gbádùn lé ọkọ lọ́wọ́. Wa ta'affufu an kasbihi idha kana haraman tó bá sì wá jẹ́ sí pé ọkọ rẹ̀ wọ́n náà mà ló ń jìbìtì wọ́n náà mà pé ọ̀nà ìgbàjẹ́ rẹ̀ ọ̀nà ìgbàmú rẹ̀ ọ̀nà tí ò tọ́ ni kọ́ ọ mọ́ lámojú kúrò níbi owó tí ń mú wálé torí owó tí ń mú wálé yẹn náà tí wọ́n náà bá pẹ̀tẹ̀ bọ ara tẹ̀ ń jọ ń jẹ́ tó ń gbádùn ẹ̀ ń fi ra mọ́tò fún ọ ń fi ra aṣọ sí ọlọ́run inú rẹ̀ ń dùn ẹ̀ẹ́jọ jìyà rẹ̀ ní tíyà rẹ̀ bá dé o lè mórí bọ́m̀bẹ̀. Wa hakadha kanat 'adatu nisa'i fi salaf bí àṣà àwọn obìnrin ṣe rí nìyẹn nínú àwọn aṣáájú sálàfù tó ti lọ. Wọ́n ní kana ar-rajulu idha kharaja min manzilihi tọkùnrin baálé ilé bá jáde ńlé tó bá fẹ́ máa lọ bí iṣẹ́ àbọ̀kàn fẹ́ jáde lọ láàárọ̀ taqulu imra'atuhu aw ibnatuhu ìyàwó rẹ̀ àbọ̀mọbìnrin rẹ̀ wọ́n máa ní dádì ọkọ wa baálé iyyaka wa kasb al-haram lílọlẹ̀ ńlọ yìí o oúnjẹ ìtajẹ̀lẹ̀ ń wá lọ yìí iyyaka wa kasb al-haram ẹ jìnnà sí kẹ́ ẹ máa lọ wá owó nídìí àràmù o ìyàwó ń sọ bẹ́ẹ̀ fọ́kọ tí ó bá jáde láàárọ̀ báwọn aṣáájú ẹ̀sìn àwọn ẹni jọ̀hún bí wọ́n ti ṣe ni ìyàwó mọ̀ lọ́gun fọ́kọ tí ń bá ń lọ láàárọ̀ ní pé ẹ mọ̀ mú wá àràmù wálé o fa inna nasbiru ala al-ju'i wad-durr àrẹ́dì láti ṣe sùúrù lérí ebi ṣé gàrí ni àlèmú ṣé kulikuli ọyọ kulikuli bí ọyọ kulikuli àrẹ́dì ọ̀dà níjọ́ tí ọba wulẹ̀ tiẹ̀ sóúnjẹ àrẹ́dì láti lanu sátẹ́gùn àmọ́ o wala nasbiru ala an-nar iná ọlọ́wọ̀n ọba kò ṣe é mú mára ebi ṣe é mú mára ó ṣe lágbára tó iná ọlọ́wọ̀n ọba òdùn máa mú mára o ẹ mọ́ mo wá ara mọ̀ wálé fún wa o ìyàwó mọ̀ sunkún sọ́kọ lọ́rùn bẹ́ẹ̀ kó tó jáde láàárọ̀ mọ́ lóhun tí torí wa nítorí ọmọ
nítorí ìyàwó nítorí ọmọ àti ìyàwó jẹ náà ló jẹ mọ́ purọ́ ló jẹ mọ́ jalè ló jẹ mọ́ lu jìbìtì ló jẹ mọ́ fún owó tí ò yẹ kí n fi kọjá ló yẹ kí n mọ́ fi kùn gbogbo tó ṣe tó nítorí wa ló fi ń ṣe àwa ń sọ fún ọ o wọ́n máa ra mú wálé o ọtẹ wa lọ́rùn kọ wálé láì rí nǹkan kan mú wálé kó jẹ́bi jù kò mú àwọn obìnrin báyìí sọ wọ́n ẹ̀gbọ́ obìnrin báyìí sọ wọ́n obìnrin gan ní ọ̀pálẹ̀mọ́ ọkọ rẹ̀ yóò tún fún un nímọ̀ràn ìwọ náà ṣe ń tẹ́gbẹ́ rẹ̀ ń ṣe yóò tún wá lọ bá wádìí ọ̀nà jìbìtì àtọ̀nà tí yóò fi máa bayé jẹ́ ọlọ́run sọ wa ń bẹ̀. Imam Ghazzali rahimahullahu ta'ala ó tún ní wa min haqqiha ala al-walidayn nínú ẹ̀tọ́ tí ọmọbìnrin ní lérí àwa òbí tá à ń bí ọmọbìnrin nínú ẹrù tá a gbọ́dọ̀ má dì fọ́mọ wa obìnrin tí ń lọ lé ọkọ ta'limuha husnal ma'isha káwá kọ́ bó nìyẹn ṣe gbé lé ọkọ gbádùn bó nìyẹn ṣe gbádùn lé ọkọ wa adab al-ishra àti àwọn ẹ̀kọ́ tá a fi ṣe ìbálòpọ̀ ma'a zawj pẹ̀lú ọkọ ṣe rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ láti bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ yìí fúnra wa síríìsì ń dá lérí àwọn ìwọ̀ àtẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a máa jẹ́ nípasẹ̀ òfin tá a bá sọ̀rọ̀ òfin tán ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹ̀kọ́ òfin aláwọ̀ obìnrin tó wà nílé ọkọ láti sọ pé mo fẹ́ òfin ìsìláàmù mo fẹ́ fi lé ọkọ lẹ̀ kí ló dé ọkọ mi ò rí mi tọ́jú dáadáa bí mo ti fẹ́ kò náwó fún mi dáadáa ó lẹ́tọ̀ọ́ láti sọ pé nítorí pọ́kọ̀ wọn náwó fóun dáadáa kò rí bí mẹ́ńtẹ́nì òun jíjẹ mú mu ọ̀bọ sí i àbó ti lówó lọ́wọ́ rí tẹ́lẹ̀ kò ní mọ́ mo fẹ́ mọ́ lọ ẹ mọ̀ pa aṣọ ó tọ́ fóbìnrin láti lọ gẹ́gẹ́ bí òfin lásọ ó wá kẹ́kọ̀ọ́ torí náà la ya'muru bil adli wal ihsan òfin ní adilu ohun tó fin gẹ́gẹ́ sọ tá a fi dájọ́ kálá wà ní sharia court òun nù ó lẹ́tọ̀ọ́ láti wá jáwé àmọ́ wal ihsan òun ní pé ẹ̀kọ́ torí kìí ṣe gbogbo sharia lè fún ọ ní right gẹ́gẹ́ bí òfin but kìí ṣe gbogbo òfin náà ni ọ máa lò kìí ṣe gbogbo ẹ̀tọ́ tó ní náà lọ́mọ exercise kìí ṣe gbogbo right tá a ní láyé náà la lè máa exercise àtó bá jẹ́ bẹ́ẹ̀ olúwẹ̀ ní right láti jẹ oúnjẹ tó bá wùn lásìkò tó bá wùn tó bá ti já láàlì bẹ̀tì wọ́n náà mọ̀ pé tó bá jẹ eléyìí wọ́n ṣe ń pè protein ni náà ló jẹ láàárọ̀ ló jẹ lọ́sàn-án ló jẹ lálẹ́ ó ṣeé ṣe kó padà ní kidney problem ẹ̀tọ́ rẹ ni kó jẹun bẹ̀tì kó tó exercise right yẹn ó máa gbé yẹ̀wò síra wọn kí ni èwo ló pè rẹ jù èwo ni ò pè rẹ so ṣẹ̀rí ò fún ọ láwọn ẹ̀tọ́ rẹ yóò tún wá sọ fún wọn pé àmọ́ o tó bá fẹ́ gbádùn ẹ̀ dáadáa ládàbí tó fi lóore ẹ̀tọ́ mi ni kí n wá sórí show yìí nísìn kí n má wọ tọ́pù yìí torí kí n má wọ tọ́pù yìí tẹ́rí tí mo wọ̀ yìí àti tí mo wọ̀ sínú yìí náà kí n wá sí gẹ̀ẹ́lẹ̀ ní tí ì ṣe hòhò lẹ̀ òhò ọmọ ọkùnrin bẹ̀rẹ̀ láti bí ìdodo débi orúnkún rẹ̀ tí n bá ti kọ́fì eléyìí hùn ní problem so mo lè máa ṣe show kí n sì máa sọ fún yín pé ẹ bẹ̀rù Ọlọ́run kí n dẹ̀ gbé gẹ̀ jáde kẹ máa rò pé irú èwo leléyìí kí n sọ fún yín pé ẹ bá mi máa yàtà díìsì tó ní mi ìlérí báyìí wá kí n tún fún yín ládìsí nípa ànábì sàlá ọjọ́ kan mùsùlùmánù wọlé tọ̀ ó rí tan ànábì ó wá ṣe kinní kan òfin ni mò ń píríkì yẹn mi ì píríkì ẹ̀kọ́ mi ì píríkì ethics rẹ̀ so méjèèjì jọ ń bára wọn lọ ni níjọ́ tóbìnrin bá nídìí àti exercise right yìí abọ́kùnrin náà ó lè lò ó àmọ́ o ṣé o fẹ́ pẹ́ nílé ọkọ tí o fẹ́ gbádùn lé ọkọ rẹ àdáná fọkọ rẹ mọ́ sọ pé kò sáyà tó ní ọ̀dáná mọ́ ní ọ̀sá díìsì tí ọ ní ọ̀dáná so bó o ti ń lo òfin ló mọ̀ wá lo ẹ̀kọ́ òfin tí ó jù ọ gbádùn láìfò rẹ so Imam Ghazzali ní gbogbo bímọ tẹ́ ẹ bí obìnrin lọ́mọ nínú bàbá àti ìyá ẹ ní láti kọ́ ọmọ yín lẹ́kọ̀ọ́ bó o ní ó ṣe bọ́kọ rẹ̀ lò Asma'u bintu Kharija nínú àwọn aṣáájú ẹ̀sìn tó ti lọ wọ́n lóun ló pọ̀ ọmọ rẹ̀ jókòó ọmọbìnrin rẹ̀ ń lọ lé ọkọ ìyá dáadáa ní wọ́n ń sọ fọ́mọ rẹ̀ pé innaki kharajti minal ushi alladhi fihi darajti ilé tá a bí ẹ sí tá a ti wò ẹ́ dàgbà ibẹ̀ ló ti fẹ́ jáde fasirti ila firashin ọ̀ ń lọ sórí ibùsùn kan eré ìtẹ́ kan inú ilé kan ọ̀dẹ̀dẹ̀ kan lam ta'rifihi
tó mọ pàtó rẹ̀ inú ẹbí tó fẹ́ wọ̀ lọ yìí Ọlọ́run bá ń ṣàánú rẹ̀ ọmọ ta ló bá pàdé ńbẹ̀ ìyá máa báyọ̀ ọkọ tó burú pàdé ìyá máa báyà alé tó burú pàdé ọkọ rẹ̀ náà ìwà tó rò pé ń bẹ lọ́wọ́ rẹ̀ ó lè má jẹ́ ní ń bẹ lọ́wọ́ rẹ̀ kó yíwà padà wà kọ́rí nì ọ̀ ń lọ bẹ́ẹ̀ nìkan gbé tó bá dénú ilé yẹn ìyẹn ọkọ rẹ̀ lámta àlàfi ìhìtọ́ mọ̀wé dáadáa kò sí bẹ́ẹ̀ ṣe ní ẹtì gbúrò rẹ̀ wádìí rẹ̀ tó èèyàn ṣòro mọ́ ọmọ ènìyàn máa díìpù jù bá ní lọ àti wípé kódà bẹ́ẹ̀ ti mọ̀ ọ́ tán gan Ọlọ́run ọba tó lọ kàn lọ́dọ̀ àmọ́ yí ọkàn yẹn padà ọ náìsì lánàá kò túmọ̀ pé yọ ọmọ náìsì lọ gbére ọkàn lè yí padà. fakúnni lahu ardan ìyá yẹn ń sọ fọmọbìnrin rẹ̀ kẹ́ ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ ìyá ṣerú ọ̀rọ̀ tán bọ́ ọmọ wọn sọ nìyí tí ń bá ń lọ lé ọkọ irú ìmúra tí ọmọ mú ni wọ́n máa bá a sọ àti bí ó ṣe ní gbà mọ́jọ yín ọjẹ́ mọ́jọ ìwọ náà ó ṣáàrí ní tèmi náà ṣe fún dádì yín mi ìgbà ní o má fojú lẹ̀ yóò mú ẹ dídìrín ní tí ìyá mi ń kọ́ ọmọ rẹ̀ nù ó dijọ́ tó bá kẹ́rù wálé kó tó mọ̀ tuma. fakúnni lahu ardan arábìnrin yìí ń sọ fún ọmọ rẹ̀ tí ń lọ lé ọkọ pé tó bá débẹ̀ sọ́ra rẹ̀ di ilẹ̀ ńlẹ̀ sọ́ra rẹ̀ di ilẹ̀ ńlẹ̀ fún ọkùnrin rẹ̀ yẹkùn lákì sàmáàn tó bá ti sọ́ra rẹ̀ di ilẹ̀ ńlẹ̀ automatically ọkọ rẹ̀ náà ó di sánmà rẹ̀ dákun tí sánmà àti ilẹ̀ ṣe gbọ́jà wọn rí sánmà àti ilẹ̀ gbọ́ra wọn yé wọ́n dira wọn mú wọ́n ṣera wọn lẹ́yọ̀ kan tí wọ́n bá ti sọ́ra rẹ̀ di ilẹ̀ ńlẹ̀ kò ní lọ́pṣọ̀n sánmà lòun náà dì sánmà ọdẹ mọ̀ ọ̀rọ̀ òjò sílẹ̀ ńlẹ̀ ńlọ́dọ̀ gbà wàkúnni lahu mihadan tó bá dé ilé ọkọ sọ́ra rẹ̀ di ìtẹ́ jura rẹ̀ lẹ̀ rẹra rẹ̀ ńlẹ̀ gbàgbé ilé tó ti wá àti bẹ́ẹ̀ ṣe jẹ́ ńbẹ̀ yẹkùn lákì imadan ọkọ rẹ̀ náà di òpó ńláńlá fún ọ yóò ṣe fẹ̀yìntì wàkúnni lahu amatan àní tó bá débẹ̀ wọ́n sọ pé ṣẹ́rú wá ní mí ni sọ́ra rẹ̀ dẹrú obìnrin bí ìgbà pẹ́rú ni ọlọ́dẹ̀dẹ̀ ìwọ ni kọ́ ọmọ ríra rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ò pè ọ́ bẹ́ẹ̀ o èyí ṣẹ́rú o kódà òfin Ọlọ́run ọba ò pè ọ́ lẹ́rú nílé ọkọ àmọ́ wọ àzúmù pẹ́rú ni ọ́ yẹkùn lákì abdan sọ̀rọ̀ ọkùnrin rẹ̀ kò ní lọ́pṣàn mọ́ òun náà dẹrú ọkùnrin tí wọ́n bá ti dẹrú lóbìnrin òun ó dẹrú ọkùnrin nítorí pé tó bá ti ń ṣe pẹ́pẹ́ ń fúrú tó ń gbọ́rọ̀ sí lẹ́nu kó tó wárù rẹ̀ rí gbogbo obìnrin tí máa ń bá pàdé gan tí ọmọ rí lára wọn ní pé yìí tí ríru ìyàwó mi gbà tó bá wí kan táwọn fi mẹ́ta dá a padà fún tó sì mọ̀ pé ìtóhun gbé sílé ní tó bá ti sọ náà ni yóò mọ̀ pé náà òun ò tí ì bárù rẹ̀ pàdé ọ̀ọ́dà alágara láti lè ríru rẹ̀ tàtọ́ bá ti fún ní tèstì tó dáa la tulhifi bihi fayaqlaki ó ní jẹun wá kọ́ ọlọ́gbọ́n kan má jẹ́ obìnrin tí ó máa wé mọ́ ọkọ jù ní gbogbo ìgbà tó ṣókì rẹ̀ lọ́rùn ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú ẹ mọ̀ pé n tá bá distance sí a máa níyì ju tó bá wà pẹ́kípẹ́kí wá lọ ìwéra rẹ̀ mọ́ ọlọ́run gbogbo ìgbà gbogbo ìṣẹ́jú fayaqlaki kó má bàa mọ́ kórìíra rẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ ẹ mọ́ distance díẹ̀díẹ̀ níbo ló wà ó wà ń pálọ̀ ni má jẹ́ kẹ́ ẹ́ pé gbogbo ìgbà ìtòsí rẹ̀ gbogbo ìgbà kọ́ ẹ má bàa ṣúra yín wala tubaidi anhu mọ́tò wá jìnà sí jù náà o kọ́ á jẹ́ pé látàárọ̀ o tiẹ̀ fúra mọ̀ kí ni ń ṣe ẹ̀ẹ́dọ́ mọ wíwárabà ọ̀tí nínú ilé látàárọ̀ wọ́n bá tiẹ̀ lọ ní apátmẹ́ǹtì rẹ̀ òun náà ń bá tiẹ̀ lọ fáyẹ̀ ń sáàkì mọ́ ṣe bẹ́ẹ̀ kó má bàa di pé yóò máa wá gbàgbé rẹ̀. indana faqrubi minhu tó bá súnmọ́ ìwọ náà súnmọ́ àsìkò tó bá rí i pé ó gbé súnmọ́ ìwọ náà pakuru mọ́ wà inna lásìkò tó bá rí i pé ó láìkì kó máa sún sẹ́yìn ó fẹ́ máa sún sẹ́yìn fábọ̀ọ̀dì anhu ìwọ náà sún sẹ́yìn fún nítorí pé ìgbà míì ẹ̀mí bọ́lọ̀ ń ṣe ṣètò rẹ̀ ó yàtọ̀ síra hàn àsìkò tí ẹ̀mí bá fẹ́ máa jìnnà sí nǹkan tára bá fẹ́ máa sá fún nǹkan kan tí nǹkan ọ̀hún bá tún fọ́ọ̀sì ara ẹ̀ sí yàn lọ́rùn nígbà náà yóò ṣẹ̀ṣẹ̀ wá fakọ́ mọ́ hẹ́tì ẹ̀ kò fẹ́ rí ọ lásìkò òun nu ìwọ náà máa wà fọ́ọ̀sì ara rẹ̀ sí ní ọrùn ní tí ó padà bí ọmọ tí ó bí òní láìkì ẹ̀ yóò mọ̀ hẹ́tì rẹ̀ sí i so nígbà tó ti rí pé ó ti láìkì kó dájò kóhùn tí yóò fẹ́ kẹ́nìkan kó disturb ìwọ náà ra sún sẹ́yìn ìsúnsẹ́yìn rí ó mú ìwà yóò máa pọ̀nlé wa wà fádì àǹfààhù mọ́ wá ṣọ́ imú ọkọ rẹ̀ mọ́ ṣọ́ imú rẹ̀
wa sam'ahu ṣe máa ṣọ́ etí rẹ̀ wa aynahu máa ṣọ́ ẹ̀yinjú rẹ̀ kàmẹ́tẹ̀ẹ̀ta yẹn máa ṣọ́ lára ọkọ rẹ̀ máa ṣọ́ ojú máa ṣọ́ imú rẹ̀ máa ṣọ́ etí rẹ̀ sí máa ṣọ́ ẹ̀yinjú rẹ̀ ó ní kí ni túmọ̀ ẹ̀ ó ní la yashummu minki illa tayyiba aw illa tayyiba máa ṣọ́ imú rẹ̀ túmọ̀ sí pé má jẹ́ ó gbóòórùn nǹkan tí ò ní dá lára rẹ̀ gbogbo níjọ́ bá máa gbóòórùn lára rẹ̀ kó máa jẹ́ ní tí ó máa dùn mọ́ níjọ́ tó bá ti rí i pé ń gbé Musa kò tí ì mọ bí ó ti sọ tó o bá fọ́ọ̀sì ẹ̀yọ́ padà sọ àpọ́nlé ló jẹ́ fún ẹ nígbà tó ti rí i pé ń gbé Musa ń mọ dọ́gbọ́n kì í fẹ́ gbẹ́nu sí ọ lẹ́nu ń ní í lára mọ́ sọ fún kẹ́ kí wàá ní bẹ́ẹ̀ kọ́ lọ́ọ́ ṣàtúnṣe ní o lọ́ọ́ ṣàtúnṣe ní o kò tí ń tijú rẹ ni ò tí ì fi sọ ọ̀hún mọ́jọ́ padà sọ yóò dùn ọ́ tó bá padà sọ tí n bá ti ń gbé Musa mọ́ sọ imú rẹ̀ mọ́ rí i pé kò sí ti ń gbóòórùn lára rẹ̀ tó tayọ tó dáa pẹfúmù tó dáa ju obìnrin ló yẹ kó máa lò kọ́ lọ mọ gbogbo ọ̀ràn pẹfúmù tó dáa kọ́ bá àwọn sọ fọ́kọ rẹ̀ kọ́ra fún ọ kò ní nínú ilé gbogbo ìgbà tí ń bá ń gbóòórùn rẹ̀ kọ́ mọ́ gbóòórùn tí ó kò ní rira lára rẹ̀ wala yasma'u illa husnan aw hasanan de make sure pé ọṣọ́ etí rẹ̀ débi pé ọ̀rọ̀ tí ó bá máa gbọ́ lẹ́nu rẹ̀ kó má jẹ́ ọ̀rọ̀ tí ó máa mú kórìíra rẹ̀ irú èdè tó bá láìkì kó máa sọ ni ó máa sọ irú ọ̀rọ̀ tó bá láìkì kó máa sọ ni kó máa sọ ọkùnrin mi ò láìkì kó máa gbédè ìlú òkè ọkùnrin mi ò láìkì kíyàwó rẹ̀ má lè sọ òyìnbó pé ọkùnrin mi ò láìkì ní tí kálukú ń wò lára obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí kálukú fẹ́ gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ntọ́ bá mọ̀ ìpọ́ láìkì kọ́ máa gbọ́ gbogbo gbà ní kò jọ máa gbọ́ wala yanzuru illa jamila ẹ̀yinjú rẹ̀ tán ní kọ́ máa ṣọ́ ìtumọ̀ rẹ̀ ní pé má jẹ́ kẹ́yinjú rẹ̀ ọmọ rí àfi ntọ́ bá dáa ntọ́ bá láìkì láti máa rí tọ́ bá ti wọn kọ́ láìkì láti máa rí dọ̀tí ẹ jẹ́ kí ilé ọmọ mọ́ kọ́ láìkì kọ́ máa rùn pa kọ́ máa róró káàkiri nínú ilé mọ́ máa ṣe é mọ́ nígbà tí ń sì ń try láti sọ fún un pé bó ti ń róró yìí kò dùn mọ́ òun kò dùn mọ́ ń sọ fún ọ lọ́nà tó soft mọ́ try láti mọ́ wá bá a lágídí ń tọ́ láìkì láti mọ́ rí tọ́ dáhùn jẹ́ ọmọ rí ẹjẹ́ àdó bẹ́ẹ̀ nítorí àkókò àtúmọ̀ tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run níbẹ̀ ni ọ̀rọ̀ tí ìyá nìbọmọ rẹ̀ sọ níbẹ̀ lọ parí sí àwọn yòókù tí Imam Ghazzali fi parí ẹ̀ àwọn ẹ̀kọ́ tó tún yẹ kóbìnrin ti ń lọ lé ọkọ kọ́mọ náà ni pẹ̀lú ògo Ọlọ́run níbẹ̀ láti máa bára wa sọ ọ̀rọ̀ nípa ẹ̀kọ́ bóbìnrin ṣe ń ṣe òpó àtàwọn àṣà kan tí ń bẹ nílẹ̀ Yorùbá tí kò dáa kọkùnrin ó kú ká má jẹ́ kí ìyàwó rẹ̀ ó rì má rí bọ̀rọ̀ pé Islam ti túlẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin ìjọ mẹ́wàá tó bá lóun má rí kódà lọ́dún kan lẹ́yìn tọkọ rẹ̀ kú gbogbo ó tún mọ wò ó bí wàá ó ti ń retí kó kú tẹ́lẹ̀ ni àwọn kinní wọ̀nyẹn àá sọ̀rọ̀ bá níwọ̀nba pẹ̀lú ògo Ọlọ́run mo rò pé tìjẹ́ ẹjọ́ náà láàfin gúnlẹ̀ ibi tí Imam Ghazzali parí gbogbo àwọn ọ̀rọ̀ nípa márèjì nìyẹn sí pẹ̀lú ògo Ọlọ́run ibẹ̀ láti gbé prógámù náà kọ́ abẹ́lọ́run kójú ó ṣàǹfààní fún wa láyé kójú ó ṣàǹfààní fún wa tó bá dijọ́ àlùkìyámà àwa tá a sọ kó má fi ṣe ìbálẹ́jọ́ burúkú fún wa ẹ̀yin tẹ́ ẹ gbọ́ náà kó má fi ṣe ìbálẹ́jọ́ burúkú fẹ́nìkankan nù wá inú ilé wa Ọlọ́run má jẹ́ ó dàrú ọ̀dẹ̀dẹ̀ wa Ọlọ́run má jẹ́ ó dàrú àwọn ọmọ wa Ọlọ́run bá wa tọ́jú wọn o àwọn ọkọ wa àwọn aya wa Ọlọ́run tọ́jú gbogbo wa àtàwọn òbí wa náà gbogbo àwọn táwọn ń bẹ lọ́hùn ọmọ àlùbáríkà Ọlọ́run ṣá yọ̀ǹda fún wọn àtàwọn ń bẹ lọ́hùn ọkọ àti ìyàwó Ọlọ́run yọ̀ǹda èyí tí ó fi wá lọ́kàn balẹ̀ Ọlọ́run ṣá yọ̀ǹda fún wọn Ọlọ́run jẹ́ abáyọ̀nù rẹ̀ pàdé láyé kó jẹ́ abá pàdé tó bá dijọ́ àlùkìyámà kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá kó yááfì wa gbogbo bí a bá kù sí àwa àtàwọn ọmọ wa àtàwọn aya wa àtàwọn ọkọ wa àtàwọn òbí wa ká bára pàdé lálìjánnà kó yọ́nú sí wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.